wàhálà ó ti bẹ́ sílẹ̀ ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà báyìí o lórí bí olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé bó ṣe kéde ọmọọba Abímbọ́lá Owóadé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́ 10 oṣù kìíní ọdún 2025 èyí tí àwọn olóyìnbó tí wọ́n ń pè ní the 10th of January 2025 láti bu òpin lu awuyewuye àti oríṣi wàhálà tó ti ń lọ lórí ipò Aláàfin Ọ̀yọ́ tó ṣòfò láti bí ọdún méjì sẹ́yìn. Ẹ rántí pé ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2022 ìnìyàn ńlá mà wó ní ilẹ̀ Yorùbá nígbà tí ikú bàbá yèyé ìyẹn Aláàfin Ọ̀yọ́ gbákejì òrìṣà ọmọ akú tí kò gbọdọ̀ pa ọmọ àrùntárùn ò gbọdọ̀ ṣe ọba Lámìdí Adéyẹmí ikú bàbá yèyé Adéyẹmí kẹta tó wàjà lójijì sí ilé ìwòsàn Afibabala University Teaching Hospital tó wà nílùú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì tó sì jẹ́ pé látìgbà tí bàbá náà tó ti jáde láyé níṣẹ́ ni wọn ò máa yan Aláàfin Ọ̀yọ́ tuntun èyí tó ń kọ ọ̀pọ̀ ọmọ Yorùbá lóminú nítorí tí wọ́n sọ pé ipò Aláàfin ó máa ṣe pàtàkì púpọ̀ kì í sì ṣe ìlú Ọ̀yọ́ nìkan ni ipò Aláàfin wà fún bí kò ṣe gbogbo ilẹ̀ Yorùbá. ṣá o lẹ́yìn ọdún méjì ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ni gómìnà Ṣèyí Mákindé ló kéde ọmọọba Abímbọ́lá Akeem Owóadé tó ń gbé lórílẹ̀‐èdè Canada gẹ́gẹ́ bí Aláàfin tuntun tó ń fòǹtẹ̀lù nínú àtẹ̀jáde tí agbẹnusọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé tó fi síta ló ti jẹ́ kó di mọ̀ pé Mákindé ó ní lẹ́yìn tí àwọn ṣe ìwádìí níṣe ni àwọn afọbajẹ ni wọ́n fi orúkọ ọmọọba Abímbọ́lá Akeem Owóadé ránṣẹ́ àti pé lẹ́yìn tí wọ́n dífá ìnífá ló mú bàbá náà. ṣá o níṣe ni àwọn Ọ̀yọ́mèsì ìyẹn àwọn ìjòyè Aláàfin tó ní agbára àti àṣẹ láti fi èèyàn jọyè iná máa tako Mákindé tọ̀rọ̀ sì di wàhálà tí wọ́n sọ pé irọ́ ni Mákindé ń pa nítorí pé àwọn táwọn jẹ́ afọbajẹ ò forúkọ ọmọọba Abímbọ́lá Akeem Owóadé ránṣẹ́ bẹ́ẹ̀ ni ifá kankan kò mú bàbá náà gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun. àwọn Ọ̀yọ́mèsì wọ́n jẹ́ kó di mọ̀ pé láti inú oṣù kẹsàn-án ọdún 2022 ni làwọn ti ṣe ìpàdé táwọn ti mú ọmọọba Lukman Gbádégẹṣin gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun táwọn forúkọ ẹ̀ ránṣẹ́ sí Mákindé ṣùgbọ́n tí Mákindé kò fòǹtẹ̀lù àwọn Aláàfin Ọ̀yọ́ ní àwọn Ọ̀yọ́mèsì ìyẹn òjòyè Aláàfin Ọ̀yọ́ ní kò sí bó ṣe fẹ́ yan Aláàfin Ọ̀yọ́ gbogbo ayé ló mọ̀ pé olórí àwọn Ọ̀yọ́mèsì yan Báṣọ̀run ìlú Ọ̀yọ́ èyí tí olóyè Yusuf Ayọ̀ọ́lá tó wà nípò náà báyìí òun ló gbọ́dọ̀ pe ìpàdé tí wọn yóò ti sọ̀rọ̀ tí wọn yóò ti dìbò láti yan Aláàfin Ọ̀yọ́ tó sì ní níbo ni Mákindé ti wá rí àwọn tó ṣe eléyìí tó fi yan ọmọọba Abímbọ́lá Akeem Owóadé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun. àwọn akéésì Mákindé pé kó tètè fagilé ìyànsípò ọmọọba Owóadé nítorí pé kò bá òfin àti àṣà Yorùbá mu. ní báyìí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ tuntun tí gómìnà Ṣèyí Mákindé tó ṣẹ̀ṣẹ̀ yàn lọ́jọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá ó ti di wàhálà o bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ ní àwọn Ọ̀yọ́mèsì wọ́n yarí fún gómìnà tó sì ń sọ̀kò ọ̀rọ̀ sí gidigidi.